Ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́ mọ́ ní gbogbo ibi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi ní gbogbo ogun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé. Ẹ káàbọ̀ sórí ìkànnì ọ̀rọ̀ níbi tí a ti ń fi ọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀, tá a sì ń fi ọ̀rọ̀ lura wa lọ́gọ ẹnu. Ọlábísí Àkàndé òun lorúkọ tèmi. Ẹ káàbọ̀ sórí ètò. Ọ̀rọ̀ wa ti tèmi kò ń ṣe ọ̀rọ̀ tó lọ títí. Òun náà ni ìsọdọ̀tun ọdọọdún. Ìsọdọ̀tun ọdọọdún òun ni pé bí ọjọ́ ṣe ń gorí ọjọ́, tọdún gorí ọdún, ìjẹ́ ìwọ àbí èmi, ìjẹ́ a ní ìsọdọ̀tun tuntun. Fún àpèjúwe, màá máa mú àwọn àkàwé wá pẹ̀lú àwọn nǹkan tó ń lọ lágbàáyé àti àwọn nǹkan tí wọ́n rọ̀ kiri ká wa. Màá fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ èyí tó ṣe pé ó súnmọ́ kó jẹ́ pé orí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ yín lẹ ti ń tẹ́tí sí mi lójúmọ́ tòní. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa onírúurú yìí tá a bá máa lò, olówó ńlá ni àbólówó kékeré, èyí tó gbówó lórí ni àbólówó pọ́ọ́kú, onírànran rú yìí tá a bá máa lò. Àwọn olórúkọ ńlá ni bíi iPhone, bíi Samsung àtàwọn olórúkọ ńlá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tàbí àwọn olókọ kéékèèké bóyá bíi Tecno àbí bí àwọn Infinix àbí Itel, àti tiẹ̀ jẹ́ pé àwọn yẹn náà kúkú kéré nú ayé. Onírànran ẹ̀rọ ìbánisọ̀rọ̀ èyí tó wù kí ká máa lò tá a ti ń gbọ́ mi lórí ẹ̀. A ó ṣe àkíyèsí wípé gẹ́gẹ́ bó jẹ́ pé ọdọọdún tí sápọn ń rúwé, tó jẹ́ pé ọdọọdún là ń rí ọmọ obì lórí àtẹ, gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí. Ọdọọdún òun ni wọ́n ń ṣe ìsọdọ̀tun àwọn irinṣẹ́ wọn tí wọ́n ń gbé jáde. Lọ́sẹ̀ tó lọ, àwọn Samsung wọ́n gbé tiwọn jáde, wọ́n pè ní S24. Bóyá ó tiẹ̀ ṣe déédé ni àbó tiẹ̀ bọ́ sí ìbámu orúkọ ọdún tá a wà nínú ẹ̀ tó jẹ́ 2024. Àká tó mọ bọ́rọ̀ lọ ẹ mọ́ gbàgbé, mo ní ìgbìyànjú ni pé a máa fi ọ̀rọ̀ Yorùbá a máa fi jomitoro ọ̀rọ̀, a máa fi wí ọ̀rọ̀ pàápàá jùlọ nínú èdè Yorùbá. Torí pé mi ò gbọ́n tán yìí sì mọ̀ tán, kò ṣeé ṣe kó yẹ pé gbogbo ọ̀rọ̀ pátá ní sọ̀tán ní Yorùbá. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan àmúlùmálà ọmọ wọlé nínú èdè míì, kì í ṣe inú Gẹ̀ẹ́sì nìkan, ṣùgbọ́n a gbìyànjú kó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èrò wá jáde nínú èdè Yorùbá. Ká padà sórí ọ̀rọ̀ tá à ń sọ nípa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àti ìsọdọ̀tun wọn, nípa pé ọdọọdún ni wọ́n ń ṣe àwọn àgbékalẹ̀ tuntun. Bọ́dún kan bá ti dé, wọ́n á tún gbé ní ìbọ́ta, wọ́n á fi owó ńlá gọbọyì wọ́n á fi lé e lórí. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí yóò dòyìn dìn àti afẹ́ ayé, ó tiẹ̀ lè má jẹ́ afẹ́ ayé náà, ó lè jẹ́ pé èèyàn kàn ń wá ìfọ̀kànbalẹ̀ fún rẹ̀ náà ni, nípa pé ká lo nǹkan àsìkò, ká lo nǹkan ìgbà. Wọ́n á gbìyànjú, wọ́n á tiraka, àjẹntúwówó ìjẹntúrò eléyìí náà. Tó bá tó dọdún tó ń bọ̀, wọ́n á tún gbé mi jáde. Ó wà nú èrò mi wípé ẹni tó fẹ́ ta nǹkan tuntun ní ọdún yìí, ọdún tó lọ ló ti ṣèpalẹ̀mọ́ ẹ̀ o. Ìyẹn ni wípé nígbà tí àwọn iléeṣẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí, nígbà tí wọ́n bá ti gbé ìkan jáde lọ́dún tó ń lọ, lẹ́yìn tí wọ́n ti gbé jáde, tí wọ́n ti polongo ẹ̀, tí gbogbo ayé ti bẹ̀rẹ̀ sí rà, òun ọ̀lẹ́lẹ́ lọ sùn. Iṣẹ́ tí wọ́n padà lọ sí ńgbà tí wọ́n délé ni pé ọdún tó ń bọ̀ mọ̀ tún fẹ́ẹ́ dé, ìsọdọ̀tun wo a tún fẹ́ gbé jáde sórí iṣẹ́ wa. Ǹjẹ́ kámẹ́rà rẹ̀ òun la tún fẹ́ pẹ́ wọlé lórí lọ́dún yìí, kó lè bàa jẹ́ pé lọ́dún tó ń bọ̀ kámẹ́rà rẹ̀ yóò tún lágbára, àbí bátìrì rẹ̀ òun la fẹ́ ró lágbára ju tàtẹ̀yìnwá lọ, àbí ìṣiṣẹ́ ní ti wàrà ń ṣe sáré òun la tún fẹ́ ró lágbára. Mo wá jókòó, èmi náà wá rò
pé tá a bá fi irú àkàwé yìí tá a bá fi sínú ìṣẹ̀mí àti ilé ayé tiwa náà kò sí nǹkan tó burú ń bẹ káwa náà ní ìsọdọ̀tun ọdọọdún. Báwọn kan bá ń pe tiwọn ní iPhone 13, iPhone 14, iPhone 15 ìwọ náà ní ìsọdọ̀tun nínú ayé tiẹ̀ náà, kó ní ìsọdọ̀tun nínú ìṣẹ̀mí tiẹ̀ náà. Irú ìsọdọ̀tun ọdọọdún wo nìwọ náà ń ní? Torí pé ó ṣe pàtàkì ká lè máa jókòó lẹ́ẹ̀kọ̀ọ̀kan nípa ìgbésí ayé tá à ń lò bọ̀. A gbọ́dọ̀ lè jókòó, a gbọ́dọ̀ lè rò ó. Ǹjẹ́ bí mo ṣe lò ó lọ́dún tó lọ, ṣé bẹ́ẹ̀ náà mo tún ṣe fẹ́ lu ọdún yìí? Ìjẹ́ ìsọdọ̀tun tiẹ̀ ń bẹ tẹ́mi náà rò pé mo lè pẹ́ wọlé lórí inú ọdún yìí tí ó jẹ́ kí ayé mi tún nítumọ̀ jù báyìí lọ. Kò di dandan kó pọ̀ dandan pé ìsọdọ̀tun tí mo ṣe torí pé mo fẹ́ fi gbowó sí lọ́wọ́ àwọn èèyàn ni, àmọ́ ó tiẹ̀ lè fún ayé mi nítumọ̀ ju tàtẹ̀yìnwá lọ. Torí pé kò ń pẹ́ téèyàn fi diyán àná, torí pé tá a bá ti gúnyán lánàá kò sí àgbé sínú máíkírówéèvù àtúntún gún lénìí, jẹ́ kí iyán tàná jẹ́ kó dà tún gún. Lọ́rọ̀ kúkúrú ọ̀rọ̀ mi ni pé ká jẹ́ kí iyán wa kó di àtúngún, ká jẹ́ kí ọbẹ̀ wa kó di àtúnṣe. Èèyàn ò kàn lè wà bọ́rọ̀ gidi bákan náà bí òkúta. Nínú nǹkan tí àwa tí a jẹ́ adáróhun tá a ní tá a fi ṣàgbà ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan abẹ̀mí lórí ilẹ̀ ayé, òun ní àǹfààní àti lè jókòó ronú àwọn ìgbésẹ̀ tá a ti gbé, àbáwọn ìṣesí tá a ti ṣe sẹ́yìn, àbáwọn ìhùwàsí tá a ti wù sẹ́yìn. Ǹjẹ́ mi àti ẹ̀ǹjáwa náà tiẹ̀ lásìkò kan táwa náà tiẹ̀ ń jókòó tá à ń rò pé ìgbésí ayé mi bí mo ti ń bá a lọ yìí àti bí n ti máa bá a lọ náà lélẹ́yìí. Ìjọ ń bẹ́nu àwọn kùdìẹ̀kudiẹ tí mo ní lọ́wọ́ tó yẹ kí mo ti parọ́ fúnra mi tẹ́lẹ̀ pé irú kùdìẹ̀kudiẹ tí mo ní àbákú aṣọ ewúrẹ́ ni, àkòrí bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ kùdìẹ̀kudiẹ pẹ̀lú ìgbìyànjú èèyàn lè sọ́dọ̀tun, iyán rẹ̀ lè dàtún gún, ọbẹ̀ rẹ̀ lè dàtún sè. Ọ̀pọ̀lọpọ̀ wa náà la lè gbìyànjú ká ní ìsọdọ̀tun. Ká ní lápèjúwe orúkọ mi lápèjúwe gẹ́gẹ́ bí Ọlábísí, èmi náà lè ní ìsọdọ̀tun ọdún kìíní, ìsọdọ̀tun ọdún kejì. Kí n wá máa fi ọdún kí n máa fi wé ọdún, kí n máa fi ọdún kí n máa fi yin ọdún, kí n bá lè wẹ̀yìn wò ní pé ṣé ìgbìyànjú mi lọ́dún yìí àbí ìlọsíwájú mi lọ́dún yìí ìjẹ́ ó gbé pẹ́ẹ́lí ju tọdún tó lọ. Nítorí ọ̀pọ̀lọpọ̀ wa ìfarawé wa tàbí ìjókòóronú wa a sábà máa ń fi ń wé tẹmọ ẹlòmíì ni. Nígbà míì tá a bá jókòó a lè máa fi ìṣẹ̀mí wa wé tẹlòmíì. Akílódé táyé mi ò rí bíi tàwọn ọ̀rẹ́ mi, àwọn ọ̀rẹ́ mi ti lọ jù báyìí lọ, àwọn yẹ kémi náà ti lọ ju tàwọn ọ̀rẹ́ mi lọ. Lọ́pọ̀lọpọ̀ ọgbà kò kí ń jẹ́ ká mọ ibo nìgbìyànjú wa gan ti dé. Kódà tá a bá ti ṣe ìlàkàkà nígbà míì kò ní jẹ́ rántí pé àwa náà mọ̀ tiẹ̀ ti láṣeyọrí o. Ṣùgbọ́n tó bá ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ìjókòóronú nípa àwọn àsìkò tá a ti lò sẹ́yìn, à ń fi wé àwọn ìgbà tá a ti lò sẹ́yìn sí àsìkò tá a ń lò lọ́wọ́. Tó bá yẹ pé òun la fi ń wé ni, aláwọ̀kọ́ ọbẹ̀ ni pé owú jíjẹ wa yóò dínkù, inúnibíni wa yóò dínkù, ìlara wa yóò dínkù. Àwọn ọ̀rọ̀ tí n bá ń lò tó bá dàbí ìbò fẹ́ ta kókó, ẹ kàn sí mi lórí póòlù wa, kó bàa lè jẹ́ pé tó bá tún di ẹ̀mí ìta bá sọ̀rọ̀ a tún lè ṣe ìfọ́síwẹ́wẹ́. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá a fẹ́ farawé lé ayé, ìrìn àjò wọn yàtọ̀ sí ìrìn àjò tiwa. Ìrìn àjò wa ẹ ti mọ́ gbàgbé kò sẹ́ẹ̀lì kan tá a bí sílẹ̀ lórílẹ̀ ayé bíi tó jẹ́ pé òun nìkan ní ń dá ìrìn àjò tiẹ̀. Ìrìn àjò tó ń rìn, ìrìn àjò tèmi náà rìn, bí ìgbà tá a bá sáré lórí pápá tá à ń gba bátìnì lọ́wọ́ ara wa ni. Ìrìn àjò tèmi ó ní í ṣe pẹ̀lú ìrìn àjò àwọn tí wọ́n ṣẹ̀mí wá sáyé. Àwọn tí wọ́n ṣẹ̀mí wá sáyé, àwọn náà wọ́n ń tẹ̀síwájú pẹ̀lú ìrìn àjò àwọn tí wọ́n ṣẹ̀ wọ́n sáyé ni. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ọgbà èèyàn máa ń mọ rírì ibi tá a ti ga dé àti ibi tí ìlọsíwájú ti bá ìṣẹ̀mí wa.
tó bá tilẹ̀ gbé à ń wo bí ayé wa ṣe ń tẹ̀síwájú látara ibi tá a ti ń bá bọ̀ látẹ̀yìn, pàápàá jùlọ látara ibi tí okùn ìbí wa ti ń bọ̀. Ká tún wá bá lọ síbi pé kí làwọn ìgbìyànjú táwa náà ní láàrin ọdún sọ́dún. Tá a bá ń ní àwọn ìrònú báyìí kò ní jẹ́ káráyè mọ ronú tẹlòmíì pé ìbínú tẹlòmíì tàbí tá a fi mọ lára ẹlòmíì. Lóòótọ́ aláwòkọ́ṣe ni gbogbo àwa tá a wà nílé ayé. Kò fẹ́ wọ́pọ̀ nínú ìwà tá à ń wù tàbí ìṣesí kan tá à ń ṣe tí ò fẹ́ ní nínú pé yálà arínú gbìyànjú tọmọ ẹlòmíì. Mélòó àṣeyọrí táwa náà ti ṣe tó ṣe wípé nígbà tá a rí àṣeyọrí àwọn tí wọ́n wá tí wọ́n yí wa ká, òun làwa náà gúnra wa ń kẹsẹ́ pé tí lágbájá bá lè ṣerú oríire báyìí èmi náà ò ṣerú orí tè irú èmi náà kò lórí méjì, èmi náà ò lórí méjì, bó bá lè rí ṣe èmi náà ò rí ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà irú àwọn ìròrí báyìí ó ti jẹ́ kí àwọn èèyàn kí wọ́n ní ìtẹ̀síwájú, kí wọ́n dẹ̀ tún ní ìsọdọ̀tun nínú ilé ayé wọn. Ṣùgbọ́n èyí tó jà jù òun ni pé ká má gbàgbé ibi táwa náà ti ń bọ̀. Ìjì àyípadà rere tiẹ̀ ń bẹnu ayé tiẹ̀ náà, ìwọ náà jókòó. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rọ ìgbàlódé tá ń lò, àwọn ẹ̀rọ ìkànsíra ẹni yálà bíi Facebook, wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ features, foríjì mi fún tàsìkò yìí àmọ́ ronú sí pẹ̀lẹ́pẹ̀lẹ́. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ features èyí tó lè jẹ́ kí a wo àwòsẹ́yìn pé bó la ti ń bá rìn àjò wa bọ̀. Nígbà míì tá a bá jókòó lórí Facebook a lè wo pé ọdún 5 sẹ́yìn mo kọrú ọ̀rọ̀ báyìí, kódà ìtì ẹ̀fẹ́ ìrántí pé mo kọrú ẹ̀. Tó bá di pé lọ́dún yìí tó bá ṣe pé nǹkan tí mo kọ lọ́dún 5 sẹ́yìn fàpèjúwe nǹkan tó dá nǹkan òwúrí ni, àti mo dẹ̀ tún wò ní ọdún yìí tó rórí gbàgbé ni wá, ó ṣe é ṣe kí n wò pé ṣé pé mo tẹ̀ ti kọ̀ nǹkan tó dá báyìí, a jẹ́ pé nǹkan tí mo ti sọ sẹ́yìn tí mo ti fi sákọọ́lẹ̀ irú nǹkan yìí náà ó tún lè máa ṣe okùnfà ìsọdọ̀tun fún mi. Pàápàá jùlọ ìsọdọ̀tun hàn pẹ̀lú ìtẹ̀síwájú. Tá a bá wo àwòsẹ́yìn tá a rí gbé nígbà tí mo wo àwòsẹ́yìn èmi ni mo kọrú ìkọkúkọ báyìí lọ́dún 5 sẹ́yìn, àmọ́ àwọ̀ ọdún yìí ẹ̀yìn ti kọrú ẹ̀ mọ́ ìsọdọ̀tun ti dé bá mi o. Irú iṣẹ́ ọwọ́ tí èmi ń ṣe gẹ́gẹ́ bí àwa ní programmer, a máa ń sọ pé tó o bá kọ kóòdù bí ọdún 3 sẹ́yìn tó tún wá gbé kóòdù yẹn lọ́dún yìí tó bí rẹ̀ pé àtẹ́mi náà mo kọrú nǹkan báyìí, á jẹ́ pé ìsọdọ̀tun ti dé bọ̀ ọ̀nà ìdàgbàsókè ti dé bẹ́ẹ̀ nìyẹn. Àmọ́ ká máa jẹ́ kó jẹ́ pé ìsọdọ̀tun wa yóò kàn máa jẹ́ pé àwọn sábàbí ayé òun ní tì wọ́n. Jẹ́ káwa náà ká lọ́wọ́ nínú bá a ti ń ti ìsọdọ̀tun wa síwájú. Jẹ́ káwa náà nípìn bẹ́ẹ̀. Jẹ́ ká gbìyànjú kárí páà náà a ní ìpalẹ̀mọ́, pàápàá jùlọ jẹ́ ká jẹ́ni tí ń kọ àkọsílẹ̀, torí lọ́pọ̀lọpọ̀ ọgbà àkọsílẹ̀ a máa jẹ́ ká rántí ibo la ti ń bọ̀, ibo la ń lọ. Tá a bá kàn bá ìṣẹ̀mí wa lọ gbòǹdùkú kì í sábà jẹ́ ká tètè rántí ìjẹ́ ìsọdọ̀tun ti wà, yálà ìsọdọ̀tun tó wáyé fúnra rẹ̀ tàbí ìsọdọ̀tun táwa náà ti ẹ̀ jókòó tá a ṣe ìpalẹ̀mọ́ fún kó tó di pé irú ìsọdọ̀tun bẹ́ẹ̀ ó wá sílé ayé. A lè gbìyànjú ká sọ pé inú ọdún tó ń bọ̀ yìí, gẹ́gẹ́ bí mo ṣe mú àpèjúwe wá pé àwọn tí wọ́n ń ṣe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n bá ti gbé tuntun síta, tí wọ́n ti bẹ̀rẹ̀ sí polówó ẹ̀ sáyé, wọ́n tún ti padà sínú yàrá ìmọ̀ ìjìnlẹ̀ wọ́n tún ti bẹ̀rẹ̀ sí lọ ṣiṣẹ́ ìwádìí èwo la ló fẹ́ gbé jáde lọ́dún tí ń bọ̀ tí ó tún dájú tọdún yìí lọ. Jẹ́ káà náà mọ ronú ìṣẹ̀mí wa bẹ́ẹ̀, kí ni mo fẹ́ gbé jáde lọ́dún tí ń bọ̀. Dandan kọ́ ni pé mo fẹ́ yálà ó lè jẹ́ pé mi náà fẹ́ gbé nǹkan jáde, tàbí kó jẹ́ pé ilé ayé mi náà mo tó fẹ́ kó nítumọ̀ jù báyìí lọ. Nínú àwọn nǹkan tí mo rí pé àwọn nǹkan tí tá a lè díyelé, tá a lè gbówólé, téèyàn lè gbájúmọ́ fún ìsọdọ̀tun, òun ni ká lọ́ra láti gbọ́rọ̀, ká yára láti gbọ́rọ̀, ká sì lọ́ra láti fèsì. Ká yára láti gbọ́rọ̀, ká lọ́ra láti fèsì. Lọ́pọ̀lọpọ̀ ọgbà gbọ́rọ̀ bá kọ́rọ̀ tó tọ́rọ̀ àti ṣe èmi náà ní nǹkan tí mo lè fi ṣe. Ìwọ náà ti ẹ̀ jókòó wò, rò ó wò fọ́jọ́ méjì. Tó bá tún jókòó tó rò ó wò, ó rí pé òye rẹ lórí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀, ọ̀rẹ́ rẹ yóò tún mọ́lẹ̀ yékéṣí, yóò tún mọ́lẹ̀. Abala kan nìyẹn nínú àwọn nǹkan téèyàn lè mú ní ìsọdọ̀tun.
sùúrù ẹni ǹjẹ́ sùúrù rẹ ìjẹ́ o tiẹ̀ tún ti rú o lágbára, ìjẹ́ ìsọdọ̀tun ìjẹ́ ó bá sùúrù rẹ láàrin ọdún tó lọ sọ́dún yìí. Torí ń gbẹ lọ́pọ̀lọpọ̀ ọgbà á lè sọ pé onísùúrù ni mí, àmọ́ ẹ má gbàgbé ọ̀rọ̀ Yorùbá tó sọ pé ẹni ìjà ò bá òun ní pera rẹ̀ lọ́kùnrin. Lọ́pọ̀lọpọ̀ ọgbà o ì tí ì rí ìjà, o ì tí ì rí nǹkan tí ó tọ́ sùúrù rẹ wò, o ti sọ pé onísùúrù ni ọ́. Nígbà míì tó bá rí n tó ga ju ẹ̀mí rẹ lọ, tó bá wá rí sùúrù ṣe lẹ́yìn ìgbà yẹn, ẹ má gbàgbé tó bá rí n tó ga ju n tó ti rí tẹ́lẹ̀ lọ, tó ti tún rí sùúrù ṣe lórí ẹ̀, sùúrù rẹ tún ti gbé pẹ́ẹ́lí sí ìsọdọ̀tun tún ti bẹ́ẹ̀ lágbọ̀n ọbẹ̀ yẹn náà nìyẹn. Ó jẹ́ nínú ọ̀nà ibi tẹ́mi gbàrò ìsọdọ̀tun. A gbọ́dọ̀ mọ gbìyànjú, ẹ má gbàgbé kókó ọ̀rọ̀ wa ni wípé ká gbìyànjú láti mọ ní ìsọdọ̀tun láti ìgbàdégbà. Ká gbìyànjú ká ní àkọọ́lẹ̀ lórí àwọn ìwà tá a bá ń wù. Ká sì mọ́ gbàgbé pé lórí gbogbo àwọn nǹkan abẹ̀mí tí ń bẹ lórílẹ̀ ayé, àǹfààní kan tí àwa tí a jẹ́ ọmọ ènìyàn nínú àǹfààní tá a ní kì í ṣe ẹyọ̀kan, àmọ́ nínú àǹfààní tá a ní ẹjú gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan abẹ̀mí lọ. Òun ni pé a ní àǹfààní láti jókòó, láti ro àwọn iṣẹ́ wa, láti ro àwọn ìgbésẹ̀ wa, láti ro àwọn ìṣesí wa aláǹfààní. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ gbà àwọn wàhálà ilé ayé á jẹ á mu á lọ á bọ̀ kìí sábà jẹ́ ká tètè ká lè láǹfààní àti jókòó ronú wò. Ọ̀pọ̀lọpọ̀ wa nígbà míì ó dìgbà tí àìsàn bá dá wa dùbúlẹ̀ ká tó lè rò pé bó tiẹ̀ mo tiẹ̀ ti ń bá ilé ayé mi bọ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ ká gbìyànjú ká máa fàkókò lẹ̀ fún. Ó lè jẹ́ ìṣẹ́jú 5 lójúmọ́, ó lè jẹ́ ìṣẹ́jú 10. Ẹ jẹ́ fàkókò lẹ̀ ká wo àwọn ìṣesí wa, ká wo pé bá a ti ń bá ilé ayé wa lọ yìí, ibo gan la fẹ́ bá já, ìjẹ́ ìsọdọ̀tun bẹ nínú ayé wa lójoojúmọ́. Torí pé bí Elédùà bá ràn wá lọ́wọ́ tẹ̀mí wa bá gùn, ọjọ́ kan bọ̀ tá padà láǹfààní àti jókòó, tá wo gba àwọn ìṣesí wa tó bá wá dọjọ́ náà, ìjẹ́ yóò mọ bẹ níwọ̀n àpò ìdùnnú wa ni pé inú mi dùn pé mo gbìyànjú, mo dáwọ́lé àwọn ìsọdọ̀tun báyìí, àbí mo kàn jẹ́ káyé tì mí. Ẹ má jẹ́ kó jẹ́ páyé ni ó mọ̀ tì wá. Ẹ jẹ́ káà náà ká ní ìrònú, ká ní àròjinlẹ̀ ká tó gbé àwọn ìgbésẹ̀ wa. Ẹ jẹ́ ká sọ yìí ká dánu dúró fún tọ̀sẹ̀ yìí. Tó bá tún dọ̀sẹ̀ tó ń bọ̀, á tún ní nǹkan míì tí a tún fẹ́ gbé yẹ̀wò. Àmọ́ yóò dùn mọ́ mi kémi náà gbọ́ látọ̀dọ̀ yín nínú lórí ọ̀rọ̀ tá a fi sílẹ̀ lórí ìsọdọ̀tun. Ìsọdọ̀tun wọn lẹ́yìn náà ronú sí. Ìsọdọ̀tun ó ṣe pàtàkì. Kò mọ níwọ̀n pé ká kàn ṣe ládùúà nìkan. Kò mọ níwọ̀n pé mo kàn ti ṣe ládùúà pé mo gbà ládùúà lónìí, mo ṣe ládùúà pé kí ìsọdọ̀tun, àbí mo wú níre pé kí ìsọdọ̀tun kó wà nínú ìṣẹ̀mí mi. Àdúrà lásán ràn ìgbìyànjú, á ṣe ìgbìyànjú. Ibi tá a bá sì kọsẹ̀, àǹfààní ni fún wa láti kẹ́kọ̀ọ́ ká lè mọ ibi tá a tó fẹ́ dojúkọ. Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni Ọlábísí Àkàndé lórí ìkànnì ọ̀rọ̀. Á tún mọ pàdé tó bá dìgbà míì kẹ́ ní ọ̀sẹ̀ rere. Ó dìgbà.